Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Alajiri. I've met him on. Any of our pastor Tobi Alaja Stagnation, Night Shift City Welfare in London. Ọkọ̀ tó sì bèbí. Bàbá ìfẹ́ bàbá Joseph. You good? Okay. How come you're coming now? Gucci. Gucci. Olóyè. Gucci. Gucci. Àwọn náà lára àwọn pẹ́tọ́ àwa náà ìyẹn la ṣe wálé. Àwọn náà ìyẹn la ṣe wálé to let everybody know ta wà ń bẹ̀ orí wa wà ń bẹ̀. Hold on. Baba, sir. Yes, sir.